Oṣù 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 Ọlọ́run mo kọ́ṣẹ́ télọ̀ fún odidi 10 years. Ó tiẹ̀ ti sú mi kí mo tiẹ̀ fẹ́ ṣe sọ́rọ̀ ara mi báyìí. Kí mo fẹ́ bọ́ náà sọ àbí kí n lọ ṣògùn owó ni àbí kí n ṣògùn èrò ó máa káṣọ wá àtàǹjọ náà ti yàn. Màá wá kankan sí sọ́rọ̀ ara mi. Mo ti mọ̀ nǹkan tí màá ṣe báyìí. Màá wá kankan sí sọ́rọ̀ ara mi báyìí mi lè máa kọ̀ntínú báyìí mọ́. Ọlọ́run mo fi odidi ọdún mẹ́wàá èmi náà ti fi ṣiṣẹ́ mi ì ríṣẹ́, mo fi wáṣẹ́ mi ì ríṣẹ́, mo ti wá ríṣẹ́ tán mo ti fi odidi ọdún 5 fi kọ́ṣẹ́. Ọlọ́run bó wá fẹ́ bá ayé ẹ̀ lọ báyìí ó ti sú mi. Ó ti sú mi Olódùmarè. Ọlọ́run ẹ̀rọ rẹ̀. Òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi lọ. Ṣé ilé ayé mo dẹ̀ wá yìí? Ṣé ilé ayé mo dẹ̀ mi gbé yìí? Ẹ wo ní last year ẹ bá ní kàn sí nínú mi. Tó pé mo kò kọjá wọ́n ní pé mo jí nǹkan tó pé mi ì níṣẹ́ lápá. Ṣé láìpẹ́ kí ni mo fẹ́ fi ilé ayé sí? Mo wá ní ọtọ́ sí gbòòrò. Wo tó bá jẹ́ pé èèyàn ni mo fẹ́ lò tí n bá lè lówó màá torí láìpẹ́ tí mo ń lò yìí ó ti di delegate of the Nigeria Affairs Limited. Mo tún lọ school mo tún lọ teacher mi mo tún fẹ́ǹsì still náà oye pé tíṣà ló dẹ̀ mú mi mọ̀ àmọ́ tí n bá fi lè rí ṣàbí àwọn máa pa lóhùn gan bàtà Kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. ní time bí mo ṣe wà nínú bí mi my head is sun is. Mo ti ẹ̀ pé àṣẹ ìṣòwò gan. Owó mo tún mú pépà gan tó péré ìyá ẹ̀ má bá mi mú lẹ̀ gan o. Kúlé báyìí. Ẹ dé nìyẹn tá a bá fẹ́ tọrọ owó kẹ sọ èwo ni kúlé ìbò mo ti mọ̀ ẹ́. Ìwọ ni jàre kúlé ṣé o mọ̀ mí ní pàdí. Nísù jáde ní pàdí. Nísù àwa ẹ sọmọ yẹn lẹ́rọ̀ kọ́ yìí. Àbí. Ìwọ kan ló ń rán tẹ́lọ̀ àbí kìí ṣe ọkọ ló ṣe tẹ́lọ̀ ni. Kúlé ni nà aṣojú mi tán mi jẹ ni. Ìṣòro jáde mo ti rántí ọmọ yẹn lẹ́kọ̀ọ́ nílùú Àró. Ìbọn lọ láti jọ. Kúlé o ti change o kí ló wá ṣe báyìí. Ní sùúrù ọ̀rẹ́ mi. Ṣòkòtò yóò bá aṣọ mu. Bá a ṣe mọ̀ nìyẹn ó tiẹ̀ tí wàá sún mi gan báyìí. Oṣù ẹ tí mo bá lọ oṣù ẹ kí n gé mi sọ wá sọ mi. Tiẹ̀ tí bẹ́tà mi ò rí ni ó ṣòkòtò mi. Ṣé ọ̀rẹ́ mi. Ìwọ lọ́kọ́ sọ̀rọ̀ tí oníṣòkòtò mi ò bá ṣọ mu. Kí ni a fẹ́ ṣe bẹ́ẹ̀? Ọ̀rẹ́ mi pẹ̀lú gbogbo bá a ṣe kàwé tá a ṣe gbogbo ẹ̀. Ọmọ yẹn lẹ́kọ̀ọ́ èmi náà kọ́ tẹ́lẹ̀ ọ̀gá rẹ́sì kan mo fi ṣe gbogbo ọmọọṣẹ́ tí mo kọ́ ṣe ọ ti kọ́lé ọ ti ní mọ́tò pààyè mẹ́. Kí ni a fẹ́ ṣe? Àfíìsì ń kọ́ àfíìsì ọ̀rẹ́ wa kẹta tí bàbá ẹ̀ máa wà ìdágún àgbà yẹn. Ó yan jàgígbàgbà sí gbòòrò ni bàbá ẹ̀ dání pé ó pa ẹ̀rọ skul ni nà. Èmi ò mọ̀. Èmi ò bá báyẹn jẹ́ sí pé ìgbà yẹn gan ṣé ló máa nà gán ní skul. Ṣé o ti gbàgbé pé bàbá mi ò rówó skul sọ́nà fi lé mi skul gbá yẹn àtìgbà yẹn mo fi lọ kọ́dé lọ. Kí a fẹ́ ṣe báyìí ọ̀rẹ́ mi? Kò yé mi kò yé. Ní sùúrù bẹ̀ ní sùúrù gèdè gan ibo ló ń gbé gan. Ibi tí ilẹ̀ bá ti sú bá mi ibẹ̀ ni mò ń sùn mi ì níbi kan tí mò ń gbé. Nǹkan tó ṣe é pé kò ṣe pé mi náà mú níbi ọ̀dọ̀ rẹ̀ gbé mi kan wà fẹ́ pé mo kàn manage mo sùn pálọ̀ rẹ̀ tó bá mẹ́ẹ̀dì kájọ máa sùn bẹ̀. Jàmá ẹgbẹ́ ní kájọ jàgbá bí èyí bá máa tètè jàmá lọ jàmá. Ọ̀rẹ́ mi mo mí sí ẹ gbogbo ayé skul. Ẹ̀gbọ́n ẹ̀yin ni mo ń pè
kí ló dé kí ló dé ó lè jẹ bọ́ọ̀mù ló gbé dání ọjà sùn yíṣù dúró bá súnmọ́ wa tàlẹ́ yé. kúlé wọ́n àwọn náà ni nà á. tani gbogbo èèyàn la máa ń mọ̀ gàdé má kó bá mi kéne tani kúlé yíṣù rú ọ̀rẹ́ mi dúró jáde àtẹwọ́ náà tó ń sani. Bàṣọ má tì mí síwájú náà bá. ẹ sọ ọmọ bàbá ẹ lẹ́rọ̀ kan lè léèní tádé ẹ̀ ń lẹ́rọ̀ kan lọ́mọ ìgbọ́kọ̀ dúdú. ṣèṣe tẹ́lẹ̀ kan ló kọ́ o mọ̀ mí àbí èmi àfíìsì. èmi làbíìsì jàre kí ni. àfíìsì tí mo bèrè lọ́wọ́ ẹ pé àjọ lọ sùkúl tí bàbá ẹ lówó. tí ó na títà. èmi ni. àwọn máa bọ̀ mí lọ́wọ́. ọmọ kí ló ṣẹlẹ̀ ìbòdè tí ń bọ̀ ìbòdè ń lọ. Ọmọ àgbọn tó rágìrì nínú ìyàrá àtijọ́ àti mo ní àlàkà. ẹ ní sùn kí ló wá ṣe ń bí náà. báyìí mọ̀ kán tó ṣẹlẹ̀. kí ni ìyẹn náà. ọmọ yàrá kí ló ṣe tẹ́ ẹ rí bẹ́rẹ̀ gàdá bí àgbẹ̀kọ̀yàrá àwọn èdè ẹ̀gbọ́fẹ̀ tó fẹ́ béèrè kankan tó ló gbé dání. ìwọ ni aṣọ ni mo gbé dání jáde èmi náà tó wá sílùú yìí pé àwọn gbogbo ẹ lé oyè ń dà wọ́n ẹ má rò pé mo ẹ̀rí pé mo wọ top and shirt Nàìjíríà kò bára mu. àwọn èsì ló bá yà àwọn èmi kan rí pé ìyàwó ti bẹ́ẹ̀ mú bí ẹgbẹ́ àyà jẹ́ torí ẹ̀ dúró gan o. ní sùúrù ta ló yọ ọ lásọ. ẹ̀wọ̀n aṣọ ilé ìṣe mo kà lórí wáyà tó. ẹ kàn ń gbé báyà ẹ jẹ́ ká wọ̀. wọ́n sọ nígbà tó aṣọ ló wà ń bẹ̀. yóò yẹ. àwọn ẹrù bàbá ìmọ̀ kó yẹ jáde pé. gbogbo ayé gbogbo wa gan ta wá dọ̀rẹ̀ káyé wa sí àárí bẹ́ẹ̀. ó bá tó ṣẹlẹ̀ wọ́n wá júwèé bàbá kan fún mi. òde. wọ́n ní pé bàbá yẹn gbóná tó. òde. mo ti sọ pé mi wọ́n ní pé mi ní parọ́ mọ́ ọmọ Jésù ni mí bàbá yẹn ẹ sọ pé idán bàbá yẹn jà wèrè gan. tí bàbá bèrè dídí bẹ́ẹ̀ bíi á ti mọ̀ kán tá a bá wá. bàbá bèrè dídí bẹ́ẹ̀ wá. kí la tún dúró dé ẹ jẹ́ máa lọ. kí ká máa lọ ni. iná mọ̀ ẹ jẹ́ ká lọ. ẹ jà lọ. ẹ bá ń bá. Bíbá yóò kọ̀ fẹ́ yé mi náà. Àwọn bíbá yóò náà júwèé fún mi náà. ìwọ lọ sí ìwé fún dáadọ́ wọ́n máa bá mi sẹ́lẹ̀ ọ̀rọ̀ owó náà sọ́jọ́ mo lè pààyàn lórí owó. Mo kí ló bá ti ń bí mi lẹ́fẹ̀ẹ́ ṣe bí mo lè pààyàn dànù. gbàgbé báyìí náà lè bá tíṣà tó lò ló sí ọ. ẹ báyìí náà mo máa respect yín gẹ̀. a kàn rí yàn kankan ó sí èrè gan. òkè òyìn kan máa ti sá lọ. Ẹ dọ́sà o. Yes sir, ẹ jọ bàbá ọjúwèé bí kan fún àdẹ mọ́ bíbẹ̀ ọ̀dọ̀ bàbá Ayétòrò la lọ ní sà. ọ̀dọ̀ bàbá Ayétòrò. Bẹ́ẹ̀. ọ̀nà tẹ́ ń tọ̀ lọ́hùn náà ni Ọ̀nà bíbá yìí sà. tẹ́ bá yà sí ọ̀nìyànà àkọ́kọ́ Bẹ́ẹ̀ni sà. ibẹ̀ lọ́nà ilé bàbá. Ṣé sà? ẹ jẹ́ ká máa lọ jàre. bàbá ẹ ṣe. ìwà tó fún lọ́nà tó mọ̀ ní. Ẹsẹ̀ jàre. ìwà tó lò mọ̀ ní mọ̀ náà. sáǹsó Bàbá ojúwèé fún mi ni. ṣòkòtò ẹ̀ náà lè bá sọ mú. wọ́n lọ jàre mọ́ bínú gbogbo nǹkan lè ká ọ lára gbogbo nǹkan lè ká ọ lára. Aró oko òsì mo lè pààyàn dànù. ẹ sì bá nípa wé yẹn ju ẹrù ti ìwà bá mi. àtàwé yẹn jẹ́ sí kẹsẹ̀ ẹ̀ mọ̀. ẹrù ti bá mi. owó ẹ̀yà bá pò àti nínú gbó kiri látàárọ̀ ìgbòho ọmọ ìdáyà ẹrù ti bá mi o. ìwà wé mo sọ báwo mọ̀ kankan. Mo máa fà ẹ́. Ẹni sùúrù ibi tẹ́ dédé yẹn ẹni sùúrù. Tẹ́dí kí ló ṣẹlẹ̀? Ẹ̀rẹ̀ parọ́ fún wa. Ṣé àjọ̀dún mẹ́ta? Ọlọ́pàá mo lè gbá etí wọn ẹ̀mí inú mẹ́ bí mi. Àwọn ẹ̀rọ sọ́jà tíṣà tó lù. ẹ má bínú jáde dádì jáde. Yẹ́sà nǹkan tó ṣẹlẹ̀ pé ọ̀dọ̀ bàbá Ayétòrò. Bàbá Ayétòrò là ń lọ. Bẹ́ẹ̀ni sà, ẹ̀kọ́ irun tó kú, ẹ ti kó pásọ̀ títí. Ìjà ló ká tẹ̀lé níbi tó ní àgbàlagbà bàbá jáde. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ká fún. má bínú jáde má bínú ọyá ìbúlá la fẹ́ gbà. Kíkà fún lówó mi. balasa tó olówó. Ibo la fẹ́ gbà jáde bàbá. Ká tó gbà bí. ibi iná tún ni. èso ala ẹ. Ẹ̀dí ẹ̀jẹ̀ fún. ẹ ti ọkọ kọjá náà ẹ fẹ́ kọjá ẹja máa lọ. sọ́ọ̀rì igbó kò máa mú gbó igbó tó mú kékeré ó sì wà ẹja máa lọ. ibi náà la fún máa. ẹ ti fẹ́ kó bẹ́ẹ̀ báyìí o. ó ti yé. ẹdúró ó yà mí lẹ́nu. Kí ni nǹkan tó tú? ṣé ẹ̀rí kan tí mo rí ni. Wo mi rí nǹkan kan. O sọ̀rọ̀ kí lórí. the same place tí a gbà lẹ́ẹ̀kan lélẹ́yìí. ẹ torí àìkàwé ilé ìdùnnú kó bá yín ilé ìgbó ìgbó. ṣé ibi tí bàbá ta ti pàdé bàbá kọ́ lélẹ̀. Kúnlé máa ro ọ̀rọ̀ yìí wo máa ro. kámẹ́rà. bàbá
mo gbé dànù ṣe rí ẹnìkan tí mo sọ ń ṣe báyìí ṣe ti rí àjọ ní bàbá yìí nà. ẹ ní sùúrù kí gangan lẹ fẹ́ gan. ẹ wo bàbá kí ló ṣẹlẹ̀ gan-an tẹ́ fẹ́ bàtọ̀ ajẹ́ ni àti wàgò dá tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ tó fẹ́ kó bá wa bàbá kò dá. owó ṣe o. bàbá ẹ jọ ilé ìwọ mo. torí inú mẹ́ tètè bí mi sà torí kí inú bá bí mi igi lè yà lulẹ̀ ilé yà lómi ẹ jọ ọ̀dọ̀ bàbá Ayétòrò ó dọ́nu débi bàbá Ayétòrò ó lè pé. bàbá Ayétòrò la mi lọ ẹ jọ mo fọ ẹ wò bàbá lẹ́nu ní sà ẹ jọ ẹ tètè díwèé bíbẹ̀ fún wa ká máa lọ ẹ jọ. ló ṣe yẹ báyìí. ìyànà tí mò ń tọ̀ bọ̀ yìí gangan ṣèbí lélẹ̀ bàbá Ayétòrò gangan lẹ́ ń lọ. bẹ́ẹ̀ni. ìyànà tí mò ń tọ̀ bọ̀ yìí gangan lẹ́ máa tọ̀ lọ. ẹ bá ti lè débi ọ̀pẹ méjì kan ẹ máa rí aṣọ pupa. kẹba ti ẹ̀mẹ́ta ní kẹ́ lù ó tẹ́ ẹ bá lù lẹ́ẹ̀mẹ́ta n tó bá ṣe yín ẹ lọ nù ó tẹ́ ẹ bá lù lẹ́ẹ̀mẹ́ta ẹ lọ nìyẹn tẹ́ bá jẹ̀bẹ́ kan lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta lùyọ̀ sora yín mú tẹ́ bá ti kan lẹ́ẹ̀mẹ́ta. bàbá dà àwọn ẹ̀rọ yìí bàbá lọ́tọ̀. ọ̀nà láti orílẹ̀ èdè yẹn jọ. torí kan tí mo rí jáde aṣọ pupa kan ní kí a máa fọ́ kánẹ́kàn yẹn lé ní sọ́mà ní. máa ń yájú. wèrè ìyàwó yìí dé wọ́n farabalẹ̀. ẹ kí ló máa ṣe ọkàn gidi inú ẹ̀jẹ̀ jọ. èmi máa kàn tẹ́lẹ̀ mi lọ. tó bá rẹ̀ máa kí ló kí lọ́jọ́. ó láti kàn kí ni ó ní ká dira amú kàkán lẹ́ẹ̀mẹ́ta. ẹran tí bàbá yẹn sọ pé a máa kàn fún yẹn ní ẹ̀mẹ́ta a dẹ̀ máa dira amú ni. ẹran tí máa bẹ o ti bẹ́ jù náà. máa ní sùúrù bó la fẹ́ dira amú àgbọ̀dọ̀ jọ pọ̀ ní ọlá mẹ́ta máa kàn pọ̀ ni. ìsùúrù jáde ọwọ́ yìí máa ń ya ní sùúrù ó ní bá a ṣe máa kàn ilé olóògùn gbá yẹn. ọlọ́ọ̀rẹ́ ta bá wọ̀